kẹ́ o mọ̀ bọ̀ o àbí bò ní. kò rẹ̀ wọ́n ọjọ́ Friday wọ́n sì lọ ṣò ìgbà kan náà ti ṣóòde wọ́n ní nǹkan ìgbà tèmi dé tí mo dé mo bá ọbẹ̀ tán sè sí kitchen ọbẹ̀ tí màmá gangan sè fúnra wọn. bẹ́ẹ̀ni wọ́n ní àwọn náà lọ sọ́jà wọ́n lọ ra foodstuff wọ́n ra nǹkan ọbẹ̀ wọ́n dẹ̀ sí ọbẹ̀ tán lódì wọ́n ní àyà ń dùn àwọn nǹkan gbá wọn dé hospital ẹni tí ò sí ìkì tẹ́lẹ̀ tí ò sí nǹkan kan tó ṣe é wọ́n dẹ̀ wá pè mí pé màmá ti dákẹ́ o. bó lè yá débí. ọlá Ọlọ́run ní fi débí kódà mi ì gbé mọ́tò torí tí n bá drive fúnra mi Ọlọ́run má yẹ kó kù di méjì mo wọ mọ́tò mi. débí. bẹ́ẹ̀ni. tó ẹyà bá àbúrò yẹn sọ̀rọ̀ ká gbọ́ àǹtí Ọmọ́wùmí ẹ mọ̀ bọ̀. tó ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ ọ̀rọ̀ yá n bá ti rí fèsì báyìí ẹ̀yin méjì náà ni ṣùgbọ́n ẹ̀yin tún mú ìyá dáadáa ju àǹtí wa lọ for the record orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Sorry let me use so for the record. a perform dáadáa kò sí nǹkan kan kò sí láburú. wọ́n ṣeré normal. wọ́n ṣeré dáadáa everybody gbádùn wọn tó jẹ́ pé ìgbà tá a tún drop mic everybody ń pàtẹ́wọ́ ni pé wow pé ìyá ìṣe wà mẹ́. ṣé ìyẹn lè usual àbí unusual ni that clapping. No, it's not unusual wọ́n máa ń pàtẹ́wọ́ fún it's a usual thing. Yeah, it's a usual thing. But why on stage that night? Ṣálẹ̀ ni àbí eré ọ̀sán àbí ìrọ̀lẹ́? Alẹ́ ni. Was there any signal, any signs? Bí ẹni yìí ṣe pé ó ń dágbére but ẹ̀yin ò mọ̀ but after the show okay so ẹni yìí ní iṣẹ́ tó ń sọ fún mi pé ó máa dà bàbá nìyẹn. Was there any that you can think of for now? Kò sí signal kankan. Wọn ò fún yín lára, wọn ò ṣe anything. Wọn ò fún wa lára, wọn ò ṣe nǹkan kan, kò sí nǹkan. She did normal all through. She did normal all through. Bó lè lo owó wáyé náà lè pàwọ́ dáadáa náà inú àwọn náà dùn. Adúpẹ́. So after the show kí ló wá ṣẹlẹ̀? After the show a wálé a dẹ̀ sùn bá ṣe máa ń sùn ìgbà tó dẹ̀ di ní àárọ̀ ọjọ́ kejì like. The following morning. So òru mọ́jú ni right. Ìgbà tá a délé a sùn bàtà àárọ̀ mọ́ tí ojúmọ́ wọn jí. Ìgbà tó máa di bí ọwọ́ ọ̀sán ní bí abẹ́ 12 ní ṣá wọ́n lọ sọ́jà. Wọ́n mú kan lára àwọn ọmọ wọn. Okay. Wọ́n jọ lọ sí. Àwọn band members right? Not band members. Àwọn ọmọ ṣàtúnṣe máa wà lọ́dọ̀ wọn. Bọ́n ṣe jọ máa ń lọ nìyẹn. Okay. Ọ̀dẹ̀ yín ò bá wọn lọ. Mo lè yín wà ní jọ náà. Wọ́n wá nílé. Okay. Wọ́n wá nílé. Wọ́n jọ lọ sọ́jà. Kódà wọ́n ṣeré káàkiri ọjà gan-an pàápàá everybody rí wọn. Tó bá ti lọ sọ́jà bí wọ́n máa ń láì kán take time wọn lọ́jà. Ṣàwọn náà máa fà wọn fáǹsì. Jẹ́nẹ̀tì rẹ o ṣe jẹ́nẹ̀tì rẹ o. Wọ́n dẹ̀ dé ní bí ọwọ́ ìrọ̀lẹ́ bóyá bí let's say 6. Wọ́n tó darí wálé jọ náà. Nǹkan tó darí wálé 5-6 ṣá. Wọ́n délé wọ́n dáná kò sí nǹkan kan kò sí anything. Tèmi tó dẹ̀ ṣì ń sọ fún wọn pé ẹ ti relax kẹ́ ẹ fi iná dídá sílẹ̀ fún àwa tá a wà nílé ní bó ṣe wu àwọn ṣe gangan bó ṣe wu àwọn jẹ. Ṣé iná usual ṣá àbí unusual ni? It's not unusual o. Ṣé máa ń dáná wọn nìyẹn? Nìyẹn tí nǹkan bá wù wọ́n jẹ wọ́n máa dáná yẹn tó tẹ́rùn very very. Ẹ wo ṣáàkì má ṣàfọ̀rọ̀gùn wọ́n dáná wọ́n dẹ̀ padà wá sí living room. Wọ́n jókòó wọ́n relax. Wọ́n tún yá wọ́n tún dìde wọ́n tún lọ wo nǹkan tí ó wà lórí náà nǹkan tó tún ṣẹ́kù tán wọ́n tó fẹ́ ṣe. Àtọ́ ṣe gbogbo yẹn tán wọ́n tún wá jókòó. So bọ́n ṣe jókòó iṣẹ́ rẹ̀ tán di àyàmú. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Àyà mi ń ṣe bákan bákan dàbí ẹni pé bóyá nǹkan kan lé sí mi ní àyà tí mo fẹ́. Ṣọ́dẹ̀ lè mí sókè ṣá. Mímí ò lọ. Mímí ò lọ dáadáa. Ó sì wọ́n kàn di àyà mú. Ìgbà tó yá ń ṣá kò ṣáà pẹ́ síra wọn. Kò pé 2 minutes ẹ máa gbé mi lọ sí. Fúnra wọn sọ bẹ́ẹ̀. Hospital bẹ́ẹ̀ ni fúnra wọn sọ bẹ́ẹ̀. Ẹ máa gbé mi lọ sí hospital. Ìgbà tán máa gbé wọn lọ sí hospital torí mi ò tẹ̀lé wọn lọ. Uncle mi, àbúrò mi, àwọn àbúrò mi tẹ̀ta tán wà nílé. Okay. Ni wọ́n jọ gbé wọn lọ sí hospital.
kódà wọ́n ní kí n wá mọ́tò gan ni bọ̀ mi ò rí mọ́tò ní kó sáré bá wọn wá mọ́rúwá lókè kíákíá. ní kíákíá wọ́n ṣàrí mọ́rúwá wọ́n gbé wọn lọ sí hospital yẹn kò pé wọ́n ní ìgbà tán dé lọ hospital yẹn wọ́n ní pé kò pé 10 minutes wọ́n ní wọ́n ti fa oríṣiríṣi sí wọn lára oxygen kankan wọ́n ní kò gbogbo ju 10 minutes lẹ́nu ìgbà. èmi tiẹ̀ wà ní inú ilé mo pé màá lọ bá wọn ní hospital so mo wá ń pe èyí ìkan lára wọn lára àbúrò mi pé ó yá àfà báwo ni ṣé wọ́n ti admit wọn ṣé wọ́n ti ń ṣe gbogbo necessary things nǹkan tí mò ń pè wọ́n fún nìyẹn wọn ò gbé kọ́ wọ́n á wò pé kílé tí wọ́n máa pè ń tẹ̀ ní gbé kọ́ ṣé àwọn pé ọkàn mi ò ní balẹ̀ ni wọ́n á ní kí n dìde pé kí n kúkú máa lọ sí hospital bẹ́ẹ̀ yẹn náà bí pọ̀ ṣe wọlé padà ní ẹlẹ́bàá ni wọ́n ti lọ o wọ́n ti lọ láàárín ìgbàwo sí ìgbàwo mo ṣe bẹ̀rẹ̀ sí ní já lọ sí hospital yẹn wé lọ wí fúnra mi. bẹ́ẹ̀ lọ rí fúnra nígbà tí kò dẹ̀ máa débẹ̀ lóòótọ́ ìyá mi ti sọ apálẹ̀. but iná tí wọ́n dá ń yẹn ṣé wọ́n ti ẹ̀ jẹ́ ọbẹ̀ tó sè ṣé wọ́n ti ẹ̀ jẹ́. wọ́n dàpọ̀ ọkàn mú ẹran. gbogbo wàhálà yẹn wọ́n ti ẹ̀ ọkàn. ẹran lásán wọn kàn jẹ wọn bóyá ọbẹ̀ yẹn kan ni bóyá ó dùn ni wọn ò mọ̀ tí wọ́n fi jáde láyé. oríṣiríṣi náà làwọn èèyàn sọ́ńtà tí màá fẹ́ kẹ́yà address ó ní diabetes ni kíní kan àtàkì ọ̀fà ni kíní kan ni àpèpá ni gbogbo eléyìí nígbà tẹ́yìn ìwúrọ̀ àmẹ́sì yẹn àbúrò ń pè yìí tó ń béèrè pé kíni báwo lè ṣe manage ẹ̀ kí sì lè sì kíni based on nǹkan tẹ́ sọ fún mi sìn torí kò tiẹ̀ jọ rárá. mi ò lè dá àyàn kankan lóhùn torí oríṣiríṣi tí mo kàn ń rí online mi ì tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fáwọn èèyàn pé ẹlòmíì á kàn kọ oríṣiríṣi á dàbí ẹni pé kí n wọnú ẹni yẹn kí n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí àmọ́ nǹkan tó bá wo ní kálukú ló lè fẹ́ mi sọ wọn ṣẹ̀ṣẹ̀ máa sọ ìyá mi dẹ̀ rí nígbà tó wà láyé torí mi mo bá wọn manage account wọn àwọn social platforms wọn wọ́n ní sí kí n rí kì í ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí kí n gbọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ nǹkan kí nǹkan tẹ́nikẹ́ni bá kọ sí online kì í ṣáà máa wò ó tèmi. bẹ́ẹ̀ ṣe jọ ń lò nìyẹn. bẹ́ẹ̀ ni àṣejọ ń lò nìyẹn so mi ò sọ̀rọ̀ mi ò ṣe nǹkan kan bọ̀ mo ń rí oríṣiríṣi èmi ni mo mọ̀ pé nǹkan ẹni ń sọ kò ń ṣe tó tọ́ mo dẹ̀ ń sọ fáwọn tó má tà pé báyìí lórí báyìí kọ́ lórí. bọ̀ kó tó lórí ikú yẹn tiẹ̀ dé ìyẹn tiẹ̀ ní health issue kó tẹ́gbọ́n manage kí ló ń ṣe wọ́n tó ń manage nígbà yẹn ok ẹ bá mi oògùn wà mò ń lo oògùn láàárọ̀ ẹ bá tàbí alẹ́ kásáré lo oògùn ṣó wà. rárá o. tó lè gbẹ̀mí èèyàn kò sí. pínpín. irú ìyàwó gan ni madam èèyàn adé ajílóore irú ìyàwó ni wọ́n. bàbá ní parọ́ ìyá tó dáa ni wọ́n ìyá tó jẹ́ pé kò séèyàn tó máa wà lára ǹdẹ̀ tó máa fẹ́ kébi pa even kó má ní lọ́wọ́ ó máa nira ẹ̀ lára láti tẹ́ àwọn tó wà ní sàkání ẹ̀ láti tẹ́ wọn lọ́rùn àǹsáwọ̀ ọmọ náà ìyá tó dáa ni wọ́n ìyá gidi ni wọ́n. wọ́n ti wá lọ báyìí tó bí ọ̀sẹ̀ mélòó báyìí. èní tó pé ọ̀sẹ̀ kan àti ọjọ́ kan báyìí. Yes. láàrin ìjọ mẹ́sàn-án yìí kí lójú ti rí. kí lójú ti rí. ó káṣà máa dúpẹ́ ká máa dúpẹ́ torí tabáníká máa sọ ilẹ̀ máa kún mélòó la fẹ́ sọ bí wípé ká máa dúpẹ́ lọ. so bó ṣe rí yìí sìn ṣé plan ti wá wà láti ṣètò torí wọ́n ní ẹni tí ó gbẹ́lẹ̀ ló pò kú mọ́ ẹni tó ń sunkún tó ń la rẹ̀ mọ́lẹ̀ ariwo ẹkún lásán ló ń pa kí ni plan ìyẹn èèyàn bí ti wà pé òkè báyìí láti bá ṣe wọn ṣé bẹ́ẹ̀ ààrẹ mi tó ṣe wà. àwọn kọmitì ti wà àwọn àjùm
tó yà sísan màmá. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń ṣe burial arrangement. but majorly wọ́n ti mú date 25-26. ni wọ́n mú báyìí. bẹ́ẹ̀ ni oṣù. wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ ni ẹ̀yin náà ń wí tí ni àbí àjọṣepọ̀ wà. pẹ̀lú àjọṣepọ̀ ẹbí ni. pẹ̀lú àjọṣepọ̀ ẹbí. tó tó bá sọ síta ẹ̀yin náà ẹjọ́ sọ ni. àjọsọ ni. tá a bá sọ nípa olórin tí ó làlújá ìyá yìí ti lọ sí London láìmọye ìgbà àtàwọn òkèkú bámbámbám àwọn ẹni tí mò ń sí létí àwọn náà máa fẹ́ ní àwọn ẹni náà ti touch life wa alẹ́ bọ́lọ̀ support kìíní àbẹ́ ní ìdí ẹ̀bí ẹbí ti ṣe tán ẹ ti gbé gbogbo ẹtí. no tá bá rí ẹni tọ́lọ̀ fi sí lọ́kàn tó lè ràn wá lọ́wọ́ even Dangote gan ó sì ń wówó. wàhálà so who are we láti sọ pé ẹ mọ bóyá ìlà àfẹ́ rírọ o. Ọlọ́run ṣe rọrùn torí tá a bá sọ nípa ẹni tí ó ṣaláìsí ẹni tí Ọlọ́run ní kí ọwọ́ jẹ kó délé kó dóko ni láti wá àgbọ̀dọ̀ palẹ̀ náà bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ ṣe nǹkan ìfúnra ni ṣùgbọ́n àná lè fi nǹkan síta lọ́ lè bá sọ̀rọ̀ ṣé ẹ fà ká nọ́mbà alẹ́ ni àbí ẹ fi nọ́mbà tán lè pè ìwọ ni ká ṣe ń bẹ̀. à ń fi àkáǹtì nọ́mbà lẹ̀ mọ̀ fáwọn àjùm tó ń bá wa handle ẹ̀. tó jẹ́ ẹgbẹ́ màmá. wọ́n jẹ́ ẹgbẹ́ màmá. bọ̀ 2057759715 UBA Bank Olúṣẹ́gun Jídé. lọ́ máa rí ń bẹ̀. bẹ́ẹ̀ni. a jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ yẹn ó ṣe dáadáa ẹjọ́ ń ṣe ni. àjọṣepọ̀ yẹn dán mọ́rán. báńdì Ṣẹ̀ngẹ́nẹ́tì àwọn ọmọ báńdì ń kọ́ ṣé ẹ̀rí wọn làbí. wọ́n wà ara wọn ni wọ́n wà ń bí. wọ́n wà ń bí wò kó ń bí láti gbà yẹn. láti gbà yẹn no they have been so supportive yes. bẹ́ẹ̀ni. torí pé kẹ̀kẹ́ máa tún padà bí lápá àwọn ni wọ́n lè dáhùn pé ṣé báńdì ṣé ó continue ni ṣáàtì ara tó kọ nílẹ̀ méjì àbí last month àná ọ̀yà àwọn ọmọ bọ̀ lójú kámẹ́rà àti káwọn èèyàn rí ọ tí ó ní kọ́ni ṣáà ṣé jùlọ nǹkan àbí fújì àbí pop bọ́ọ̀lù ẹni náà jọyà òun náà jọyà dáadáa ẹ̀jẹ̀ ó dà pé ìkọ́ta gbọ́ ni pé wọ́n ní the last minute màmá kó wà ń bẹ̀ àbí òun ọjọ́ gbé wọn lọ hospital ni ẹ̀jẹ̀ fóònù náà máìkì tó àdúgbò Ọlọ́run pé tá a bá ní pé èèyàn bí ìsun ó bí wàlẹ̀ ìsun obìnrin nu ìwàlẹ̀ ọkùnrin ni so Ọlọ́run kẹ́ Ṣẹ̀ngẹ́nẹ́tì kò wá lásán gbogbo ẹni wà náà ẹ̀ náà ní wá lásán wọ́n ní pé ìjọ tí kí ni ẹ̀ ṣẹlẹ̀ pé kí ló kọ̀ tiẹ̀ náà. orí ayọ̀ kárẹ̀ wọ́n ní ìjọ tó ṣẹlẹ̀ pé ẹjọ́ gbé màmá lọ hospital ni kí ló ṣẹlẹ̀ ní ẹ̀ báwo lè ṣẹlẹ̀. lọ́jọ́ yẹn èmi jáde lọ́jọ́ yẹn ìgbà tí mo rẹ̀ dé mo rí wọn tó jókòó síta ọkọ̀ jókòó síta gbọ́n ẹ̀ máa ń jókòó síta náà ní tẹ́lẹ̀ so àwọn náà gbà tí mo kí wọn àwọn náà sọ pé àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń dé láti ọjà ibi tó ti lọ ọjà tó ti lọ ra nǹkan tó máa sè ní alẹ́ ọjọ́ yẹn so wọ́n ti gbé kaná wọ́n ti ń ṣe oúnjẹ wọ́n ti ń ṣe the next thing gbà tó máa di ìrọ̀lẹ́ èmi wà nígbà yẹn ni àwọn ìtajọ́ ń gbélé náà wá sọ fún mi pé ẹ̀mọ́ mi ó jókòó sílẹ̀ lẹ̀ pé àyà gbọ́ àwọn pé àwọn ní issue láti like wọ́n lè breathe dáadáa. láti mí sókè mí sódò kò jágara mọ́. so ìgbà tí mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó kù tọ́jú wà nílé tẹ́lẹ̀ wọ́n ní pé kò sí nǹkan tó ṣe wọ́n pé wọ́n ṣeré látàárọ̀ kódà gan ìgbà tó dé láti show ẹni bọ́ọ̀ máa ń ṣe náà tẹ́lẹ̀ náà ṣe lọ́jọ́ yẹn so alẹ́ ọjọ́ yẹn bá mo lọ bá wọn wá ìkan tá a máa fi gbé wọn lọ sọ́sibítù nígbà táwa yóò ká mọ́lé àbí. àdẹ̀gbọ́n wọn dé hospital tán the next thing àti gbé wọn sórí bẹ́ẹ̀. sọ́nà tètè attend sí wọn ṣá. ọ tètè attend ẹsẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni àdẹ̀tún ọ béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an sí wọn àdẹ̀ sọ fún wọn pé wọ́n ní issue láti breathe ọdẹ ibi tó ti ń wá pulse wọn tó fi ń breathe ibẹ̀ ló ti dákẹ́. tí wọn jẹ tí ìtọ́jú wọn rárá tí kí ní ẹbí ṣẹlẹ̀ ìwọ sì wà ń bẹ̀ ọlá àforíjì wọn. tó àdúgbò Ọlọ́run pé ká bá ní pé èèyàn bí ìsun ó bí wàlẹ̀ ìsun
obìnrin nu ìwàlẹ̀ ọkùnrin ni so Ọlọ́run kẹ́ Zenjinet kò wá lásán gbogbo ẹni wà ẹni ò ní wá lásán wọ́n ní pé ìjọ tí kí ni ẹ̀ ṣẹlẹ̀ pé kí ló kọ̀ tiẹ̀ náà orí ayọ̀ kárẹ̀ wọ́n ní ìjọ tó ṣẹlẹ̀ pé ẹjọ́ gbé màmá lọ hospital ni kí ló ṣẹlẹ̀ ní ẹ̀ báwo ló ṣẹlẹ̀. lọ́jọ́ yẹn èmi jáde lọ́jọ́ yẹn ìgbà tí mo rẹ̀ dé mo rí wọn tó jókòó síta ọwọ́ jókòó síta bọ́ ẹ máa ń jókòó síta náà nìkan so àwọn náà ìgbà tí mo kí wọn àwọn náà sọ pé àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń dé láti ọjà ibi tó ti lọ ọjà tó ti lọ ra nǹkan tó máa sè ní alẹ́ ọjọ́ yẹn so wọ́n ti gbé kaná wọ́n ti ń ṣe oúnjẹ wọ́n ti ń ṣe the next thing ìgbà tó máa di ìrọ̀lẹ́ èmi wà nílé ńgbà yẹn ni àwọn ìtajọ́ ń gbélé náà wá sọ fún wa wọ́n sọ fún mi pé ẹ̀mọ́ ni ó jókòó sílẹ̀ lẹ̀ pé àyà ju àwọn pé àwọn ní issue láti like wọ́n lè breathe dáadáa. láti mí sókè mí sódò kò jágara mọ́. so ìgbà tí mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó kù tọ́jú wà nílé tẹ́lẹ̀ wọ́n ní pé kò sí nǹkan tó ṣe wọ́n pé wọ́n ṣeré látàárọ̀ kódà gan ìgbà tó dé láti ṣó ẹni bọ́ọ̀ ẹ máa ń ṣe náà tẹ́lẹ̀ náà wọ́n ṣe lọ́jọ́ yẹn so alẹ́ ọjọ́ yẹn bá mo lọ bá wọn wá ìkọ́ tá a máa fi gbé wọn lọ sọ́sibítù nígbà tá a bá yóò ká mọ́ nílé àná. àdẹ̀gbọ́n dé hospital the next thing àti gbé wọn sórí bẹ́ẹ̀. sọ́nà tètè attend sí wọn ṣá. ọ tètè lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni àdẹ̀tún ọ béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an sí wọn àdẹ̀ sọ fún wọn pé wọ́n ní issue láti breathe ọdẹ ibi tó ti ń wá veini ìjàngbà pàṣẹ. ibi tó ti ń wá pulse wọn tó fi ń breathe ibẹ̀ ló ti dákẹ́. so mo jẹ́ tí ìtọ́jú wọn rárá tí kí ní ẹ̀mí ṣẹlẹ̀ ìwọ sì wà ń bẹ̀ ọlá àforíjì wọn. ẹja bá wọn tí àwọn mánéjà náà sọ̀tọ̀ àgbọ̀pọ̀ àwọn wọ́n wà ń bí àti mánéjà àti bákọ̀pù so pẹ̀lú akọ̀rẹ́ yàn níta gbọ́ pé wọ́n ní ṣáájúwá ọlọ́run pè wọ́n sọ́dọ̀ wọ́n lè lọ ṣó Thursday ẹ lọ ní Friday bàbá tó wà láàrin orúkọ tí ń sà. Ọlájídé lórúkọ mi èyí ni mánéjà Zenjinet. ẹ ti máa ń ṣe tọ́lú mélòó. Now it's going to 7 years now. tẹ́tí jọ wà pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni sà. ọ̀yà bó ni ìyẹn ṣe ló ṣe láàrin bí ijọ́ méje bá lọ yẹ̀rí. So last week Thursday a lọ fún program kan ní Sango àwọn Ajun Sango that's Ogun State Ajun then ìgbà tí èyí ṣàdébẹ̀ṣà we perform very fine at least tí èyí fi kọrin it's over 1 hour. Wọ́n dẹ̀ perform. òdi ẹgbẹ́ dẹ̀ ni oríṣiríṣi náà ló ń kọrin. èrò pọ̀ kan bẹ àwọn èèyàn tó perform pọ̀ after ìgbà tó perform tán wọ́n wá padà lọ jókòó sí audience torí ó ní ẹni tó invite wọn tó jẹ́ ẹni ẹ̀ wọ́n ń kọ̀hún sílẹ̀ nu wọ́n pè ní Kúnlé Òkè bàbá ló jẹ́ fún yèyé wọ́n try láti perform bàtàwọn náà tí wọ́n padà sórí ìjókòó wọ́n jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbélé tó rọrùn lójú bí i 30 minutes wá sọ pé àwọn ti fẹ́ máa lọ ní sódà àwọn máa lọ prepare fún show Friday kò pẹ́ náà làṣà kò dúdú but Friday show party. yes. àbí ìyẹn náà àbí ti ibi ẹgbẹ́ náà ni. no ìgbà tá a ṣàkóso bẹ́ẹ̀ show tá a wá ní Friday kíní láti ní Abẹ́sán Estate P&K hotel ibẹ̀ láti ṣe eré yẹn bàtà dé P&K hotel bọ̀bọ̀ kan tẹ̀ wọ́n bẹ́ẹ̀ tó ń kọrin lọ́wọ́ àti ẹ̀kọrin tán àwọn àtìyẹn ṣì wà nínú rome wá tó time tí wọ́n máa perform manager hotel wa ní pé kí n lọ pè wọ́n wá ìtẹ̀ pè wọ́n ọkùnrin stage wọ́n kọrin wọ́n perform perfect kò sí anything no any sign pé bóyá kankan ṣe wọn identity wọn ò dẹ̀ sick kò sí kankan tó ṣe wọn at least wọ́n kọrin over 3 hours. níjọ́ yẹn. bẹ́ẹ̀ ni sà ibùdó gan wọn ò jókòó gan kọrin wọ́n dìde dúró káàkiri wọ́n kọrin tọ́ba ti at least wọ́n kọrin lórí stage for over after stage ọ̀pọ̀lọpọ̀ àwọn fans káàkiri. wọ́n lè yí máìkì dání wọ́n ti bá àwòrán ṣeré. èmi ni mò ń tẹ̀lé wọn lẹ́gbẹ̀ẹ́ kò tẹ̀ sẹ́ni tí tó ṣe wọ́n
wọn ò jẹ ní tí wọn mú ẹni tí ju table water ibi tó gan bàtọ́ ní àwọn ní table water table water gbígbóná làwọn ní ìdí tí ò tutù because of her voice. yes table water gbígbóná lọ́mọ bàtà jẹ plate bàtọ́ plate gan èmi ìbò ní láti nítorí bọ̀bọ̀ tó kọ́kọ́ kọrin yẹn kò tí pawó ó dẹ̀ kó àwọn èèyàn àwọn boys wà tó pọ̀ gan bíi 8 èmi wọn sọ̀rọ̀ sí wọn létí àgbègbè ẹ kí bọ̀bọ̀ ẹ̀ lọ pàwọ́ nítorí ó kó àwọn èèyàn wá tí bọ̀bọ̀ ẹ̀ fi perform wá ti wọnú ilé lọ àti bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ perform tó ní kò sọ fún pé níbi gbogbo yìí padà jáde síta gbàtọ́ sọ pé fans wọn ti dé pé kọ́ máa bọ́n ta gbàtọ́ jáde síta wọ́n mú owó lápò wọ́n náwó fún bọ̀bọ̀ tó bọ̀bọ̀ yẹn. yes pé káwọn tẹ̀ fi yẹ sí gbàtọ́ dẹ̀ náwó fún bọ̀bọ̀ ẹ̀ tán kò ju 10 minutes lọ ẹsẹ̀ ní ká máa lọ nínú ẹ̀ àfihàn sílẹ̀. so ìyẹn lọ lẹ́yìn náà lè rí wọn last. nígbà tá a pè é pé èyí mọ̀ dákẹ́. mo ti sùn gan wọn fi pè mí nítorí before ó tó di alẹ́ wọ́n pè mí ní ìrọ̀lẹ́ bí abi after 6 àtọ́ pè mí wọ́n ní à ṣèbí wọ́n sọ pé àti tó bá ń bọ̀ ní church tó bí nítorí mo lọ sí church ní ọjọ́ Saturday mo lọ sí church fún program wọ́n ní àṣìbó sọ pé tó bá ń bọ̀ láti church mo máa gba ọ̀dọ̀ mi wá ní àti mo fẹ́ fún ẹ ní owó kan oṣù jẹ́ lówó tó bá ń bọ̀ wá gbà mo tẹ̀sán gbígbé owó kù mí tó bá ti dọ̀la tí máa ń bọ̀ láti church ní Sunday àyà ọ̀dọ̀ yín lọ́rọ̀ tèmi àti wọ́n jọ sọ bí abẹ́ after 6 ní ìrọ̀lẹ́ wọ́n wá ní fi mí sílẹ̀ mo gbọ́bẹ̀ sórí iná tí bá ti ṣe ọbẹ̀ tán máa pè é padà mo dẹ̀ retí kọ́ wọn títí di bí abi 9 after 9 mo kọ̀ bọ́ sórí bẹ́ẹ̀ mo ti ń sùn mo fi rí bá rí kọ́ wọn pé kí ni iye tó ń pè mí ní táìmì fún. òkè fóònù wọn fi pè yín. fóònù wọn náà lọ fi padà pè mí padà àti máa padà gbé kọ́ ó bá jẹ́ àbúrò wọn bá ní àbúrò sọ́ni kí ló ṣe ń tẹ́ fi ń sunkún bá ní àti àwọn tí bá ní just like that ẹni tó sì bá mi sọ̀rọ̀ láìpẹ́ báwo ló ṣe jẹ́ tó máa sáré bá ní àwọn understand pé kì í ṣe àmà bọ̀ mo fi dé hospital ìgbà tí mo dẹ̀ dé hospital gan wọ́n ti pè wọ́n sí wọn mú wọ́n ti pè bọ̀ ọtí mọ̀ ń bẹ̀rẹ̀. bàbá báwo lè ṣe jẹ́nu báńdì wọn. ọba pig. orúkọ tèmi sọkọ mi ṣọlẹ ní olúwa sọkọ mi so mo jẹ backup sí. ẹ ti àpọ̀lọ́wọ́ tọ́lú mélòó tẹ́tí àpọ̀lọ́wọ́. àtẹsẹ̀ ẹ̀lọ́fà àtijọ́ wà ní ìsìn ó ti ń lọ bí ẹsẹ̀ àti lé ní 25 irọ́ o. àti ẹ̀gbá ìgbà àti wọ́n ti jọ ẹ̀gbá. àgbà tó ṣe ń chorus fún lọ sí ẹ̀yìn ẹ̀gbá ṣèlú náà máa ń pè nígbà tó dínkù àbí tó bóyá mo tún gé kú àbí bóyá kó tún jù bẹ́ẹ̀ lọ. ṣé gbogbo ìgbà tí sẹ́yìn fi ń kọ orin ẹ̀mí kọ gbogbo ẹjọ́ wà náà ni. wọn tí máa kọrin rárá tí mo ti mọ sẹ́ńdínẹ́sì on chorus ni. wọ́n ń gbègbè lẹ́yìn èèyàn ta ló ń gbègbè lẹ́yìn ìgbà yẹn. lọ kẹ̀kẹ́ tó jọ gà wọn. so èmi náà ẹ̀gbá mo wà ń gbà yẹn bọ̀ èmi máa ń ṣe ṣáájẹ́ kiri mo lè tẹ̀lé lórí kan lẹ́nu kí n tọ̀lé ẹlòmíì lọ́la kí n tó but máa ń play fún lọ kẹ̀kẹ́ ńgbà mi gbà mí mo lè lọ play fún tẹ̀ngó. backup náà ni àbí. àbí omele. ẹ tún mọ̀ lulu báyìí. so ọ̀dọ̀ lọ kẹ̀kẹ́ làwọn ti ń chorus ti mọ́ra so kó tó wá dé pé wọ́n dá dúró ẹ̀ka wọn máa dá dúró èmi náà dísà láti tẹ̀lé wọn pé kájọ wà so òbí jẹ́ kó tó ibi yẹ́sì. ìyẹn báwa ní orin ẹ̀mí ṣe wá di orin tí bí táwọn táwọn gbọ́ táwọn láìkì tó ń jó sí. sọ pé ńgbà yẹn dàda máa start ńgbà yẹn a máa ń rí àsìkò tó máa church Olúwatẹ́dù ṣẹlẹ̀ tó wà ní bàbá Gbẹ́ngà Sọ́yìn ibẹ̀ lọ sóò yus tó ṣe máa ń sóò lò síjú tó gbà tó ń gbalé sí eré àbẹ̀ ńgbà yẹn so church yẹn lọ́ máa ń lọ padà sóò tó ń sóò lò sí tàbá fẹ́ rí àsì irinṣẹ́ church yẹn lọ́ máa fi rí àsì nígbà yẹn so àwọn kan mọ́rin yẹn níbi jùjú mọ́ gospel jù mọ́ ọ̀ṣà yìí mọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ but gbà tó yàtọ̀ táwọ̀ studio ta ṣe iṣẹ́ jáde iṣẹ́ yẹn dùn but àwọn èèyàn sọ gbọ́ taratara wọ́n dẹ̀ náwó ọrùn parun sẹ̀ sí abẹ́bẹ́ jì kẹsẹ̀ tí ń gbàrà dixon ọdún bẹ̀ sínú dé ní kò jáde but mí pé ó jẹ́ ọmọ tó ń hustle láti ilẹ̀ jẹ́ pé àdúró tí ó bá ṣiṣẹ́ bí jẹ́ ká lọ sí bí apalọ̀ ká kó spíkà méjì jump ẹjọ́ ṣe náà ni. ajá máa gbàmọ́ pé ká ṣáà gbàṣẹ́ obìnrin wedding
àbí bó jẹ́ anything ká tiẹ̀ gba business card kan pè wá sí iṣẹ́ àbí concert so àwọn náà ẹ mọ̀ tó bá wà ní tó bá dé níwèé ara wọn lè lélẹ̀ so bí mo dẹ̀ rí pé kan bẹ̀ jẹ́ káàtẹ bó ti bẹ̀rẹ̀ bí káàtẹ máa bí jẹ́ Friday kan ti máa. bọ̀dúgbà yẹn mi lèyìn ń tẹ̀lé wọn gbà ṣẹ́yìn nìkan náà ní àbáwọn mìíràn tó wà. àwa táwa ń gbà yẹn mo lè rántí Fẹ́tì ló ń pè àpàlà gbà yẹn àwọn kan ti lọ bí wàá mẹ́rin dúró dè ní kí ló mú dúró dè ní. nǹkan tó mú mi dúró ju pé mo lè sọ pé Janet jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí tí mo fẹ́ràn gan-an because tí n bá gbàtà tí ń bọ̀ yẹn ó jẹ́ àti dàbí bí ẹbí so ṣàṣàní tí ó mọ̀ mínú ẹbí ní fámìlì wọn so a ti wà gan Déléṣà náà Déléṣà so even báńdì 2 mi ò lọ gbogbo ẹ̀ kò ní ẹni díẹ̀ in short ọ̀rọ̀ méjì ń bọ̀ ń bẹ̀rẹ̀ concept because wọ́n dágbére fèmí mi ọ̀pọ̀ ń dágbére èyí tó lọ yìí show ta lọ last ó yá so ọ̀rọ̀ yẹn ìgbà tó dé pé show wa hàn so gbọ́ tá bá wá lọ sí club bí bar tẹ́ẹ̀mù nǹkan tó wà ní ayé náà ẹni pé àwọn pastors náà ní church nǹkan tó ṣẹlẹ̀ náà lọ́ máa fi ń preach so àwọn náà wọ́n wọnú ẹ̀ pé nǹkan tó ń happen náà làwọn náà gbé jáde bí ọkọ àti ìyàwó ẹni tó ń gbọ́yán kiss àwọn ẹmọ̀ ṣáyé ti wọ̀ra àwọn lè ewu Mr. Alágbájá ó ti ń láìtẹ̀ àti àdùnnú mo rí epo kìíní yẹn àwọn kan ṣe ilé ẹgbẹ́ ń gbà yẹn àwọn náà máa tún wá dùn pé báwo ni ṣe sọ́jà orí wọn máa ń wú owó táwọn expect pé ó máa wọlé tábàdé àwọn náà máa ń àbúrò a máa tàkì ẹ mọ̀ tí wọ́n máa wà sókè pé ṣé nǹkan tí mo kàn kó tán ṣe owó ṣà ń wọlé. ẹ ṣe ń wọlé ẹ lọ díẹ̀ nìyẹn. so àwọn wádìí ní fans tó ń pè ọmọ wa ó máa ṣeré fèmí náà ìtẹ̀ṣe lásìkò ó dùn last time máa gbádùn yín so bóyá nípa wọnú bọ̀ padà náà pé bóyá ń pé àmì wọn padà kò yẹ kó bóyá ń pọ̀ wá wọnú ẹ̀tàn ọ̀hún sẹ́yìn. orin ẹ̀mí yẹn náà ṣe ń wá o. ó ń wá o. bọ̀ tíbí yẹn náà táyé ń fẹ́. a ti lọ wedding rí sá a lọ wedding tó yẹ pé ẹ mọ̀ wedding tó tóbi ni o a ti kọrin ọlọ́run a ti kọrin ìlú bàbá ìyàwó bá wá ọ̀rẹ́ wa ọ̀nìkà stop ṣé ìlú ló gbà tí wọ́n sanwó ẹ̀ ni àti náà sanwó gbogbo tó ń pẹ́ látẹ̀kùn yìí ní sáyọ̀dé ọ̀la Sunday a máa lọ gbọ́n church owó nǹkan san fún ẹni kó kọ́ ọba ṣàgbádá bẹ́ẹ̀ ọba gbowó jáde wò ṣé ọmọ yàrá ṣe tètè kàn rí pé ọ̀n náà ń ṣíbọ̀ ọba dáwọ́ padà ọba lọ àti wojú mi pé sóko ọ̀tún mú bàbá rẹ̀ ló kọ́kọ́ wà o bàbá ọkọ náà tún wà gbogbo á fún àǹtí bí ṣé kí ló ń ṣe ẹ̀ṣọ́ ń dọ̀la rẹ̀ ni. ìgbésà torí ẹ̀ pé lọ́jà ń gbà sí pé ìyẹn náà bá tún ṣàgbà tún gbowó jáde ìyẹn sì fojú ń pé sóko wọn ni ẹ máa kọ́ ọ tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn èyí wá sọ pé bọ̀tà àwọn ọmọdé wọn kọ́ lórí wọn compose nípa àwọn kéékèèké wà mú. ìbígbà yìí ọ̀nà ọmọ play lọ ọṣà àbí wọn ṣàbẹ̀sí ní parí ṣé tó máa padà gbà sí báyìí ẹ̀sà adó lórí owó ni o owó wọ́n bẹ̀ ní tó yẹn pé wọ́n ní ká má ṣà wọ́n à ń kórè tàti kọ́ like 3 hours tí wọ́n ọ̀nà 5 naira àwa kọrin just 10 minutes kò tí wọ 20. àwọn ajáde wọn tura ká. ẹ̀sà mi ìnà parọ́ fún yín owó ń ṣàn lẹ́ni o so kíní ẹ̀ náà tún máa ń wọ̀n pé bọ̀ àwọn náà ṣẹ́rí alọ́bìkan àti lọ church tó yẹn pé church tó ń sọ pé tibí yẹn la fẹ́ tibí àwọn ni náà tẹ bá fẹ́ yẹn ẹ máa bọ̀ club. ẹ máa bọ̀ club bọ̀ tíbí eléyìí ẹja kọrin ẹ̀mí ká kọrin ọlọ́run. ẹja kọrin ẹ̀mí orin ẹ̀mí tẹ́ fẹ́ gbọ́ tó jẹ́ pé ó wà lábẹ́ bẹ́ẹ̀dì yẹn wọ́n máa fa sí fún. ó wà ń bẹ́ẹ̀ gan-an kò sí gan tó jẹ́ pé àwọn èèyàn máa tún máa gbé nígbà sóòtì ètò lè kọrin ṣọ́ọ̀ṣì náà ṣá ó tún kọrin ṣọ́ọ̀ṣì orin ṣọ́ọ̀ṣì náà là ń kọ tẹ́lẹ̀. nígbà tó wá lọ fàwọ̀ lẹ́ẹ̀kan náà bó ló ṣe dáhùn lára yín. bí mo ṣe jókòó yẹn kan jẹ́ ń ṣe mí sà mi ì tí ìṣẹ́rí ká kàn sí méjì apárí ìbàyẹ̀wá ó ń gbóná ó ń tutù ó ń fọ́ mi àbò kẹtàrà mi mo yẹ wà ayé sà mi ì tí jẹun léni. ebi ọ̀pá mi ni ìjọ tó wá kùn gan like fún bíi 2 days ìjọ kejì mo tó jẹun but kíní ẹ̀ náà tí ó sì mi ẹ̀ tí lè jẹ. bọ̀dé ẹ̀dẹ́ yìí mo gbà ẹ̀ ṣe ti ẹ̀ rí kúkúrá ẹni yìí ó lè kú in 10-15 years ṣẹ́yìn rí bẹ́ẹ̀ gbà yẹn. mi ò rí ní tiẹ̀ tó rò but èmi àti wọ́n ṣàwàdà kan jọ kan mọ́ ní àǹtí mo fẹ́ rí yín o
wọ́n ní kí mo fẹ́ sọ mo ní tó bá tó stage kan mo nígbà kan ń bọ̀ pé èmi náà ti ń yọrun funfun kẹyìn náà inú funfun yìí máa ti pọ̀ mo ní ẹ̀dẹ̀ tí mi fẹ́ drop mic mo ń wò yẹn stubborn wọ́n á ní gbogbo wa pátá àwa máa jókòó àní dídé bí ó máa kọrin lórí seat mo á ṣàwàdà pé mo ní àwọn dáńsà wa gan wọ́n á máa jókòó mo ní wọ́n máa dùdú wọn lórí iṣẹ́ àbáyé wọ́n máa ṣe máa dùdú rẹ̀ mo ní arúgbó wọn náà wọ́n á ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ̀n dì báyìí wọ́n padà jókòó wọ́n wá lẹ́yìn ẹgbẹ́ àzùkò lè pàmì lẹ́yìn pé ṣé Sophia àwọn mo ní àjẹ́ kó gbọ̀n a máa jẹ́ arúgbó lòun náà ti da arúgbó gbogbo ajáde ṣàwádà so ọ̀rọ̀ tí mo sọ nípa ń pọ́n dágbére fún mi sàkín bó lọ dágbére fún yín. mo rí ní ìmọ̀ bọ̀ létà mo wò ó sẹ́ǹsì pé nǹkan tó ṣe nìyẹn ní show Friday ọkùnrin dé stage kan yìí tán padà sí mi rántí yìí ní kọ́ máa kí mi pé ìbá mi kí Súpò ó ti pẹ́ lẹ́yìn mi ó dúró tì mí kò fi nílẹ̀ àwọn ọmọ wọn bó aago fún mi ṣe gbogbo ẹ̀. bọ̀dọ̀ yóò wà usual àbí. èmi ò mọ̀ pé ń dágbére ni. kò lè ṣe bẹ́ẹ̀ fẹ́ẹ́ kankan rí ń bẹ́ẹ̀. ká ní mo mọ̀ níbi wọn tó ná fún mi máa dá padà ní nígbà máa fèsì wọn pé ó dà pé ti fẹ́ máa lọ lẹ́tí. olórí ọkọ mi yóò ṣe rí wọ́n máa ń kí mi náà máa nà màtá bá wà nílé wọ́n sọ lórí stage. so èmi ní Súpọ̀nmi ọkọ̀ nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó kíṣẹ́ kan tá a ṣe jáde nígbà kan èmi ní Súpò pínpín ṣẹ̀rí pínpín yẹn náà wọ́n ti fi bú arí ńgbà kan ní táìmù kan tó jẹ́ pé nìkan mú wa sọ́wọ́ wọ́n ní à ń bú àwọn ni pé wọ́n ní mi ń bú àwọn pé torí tí bẹ́ẹ̀rẹ̀ àní tó bá ti kọrin àti àmà ní ó yá kan máa jó lọ nǹkan kan bẹ́ẹ̀ pé díẹ̀ náà tó nínú nǹkan ní nǹkan kan bẹ́ẹ̀ pé. òkè bí wọ́n máa ń pe family pé wọ́n á pe ọkọ wá pé ìyàwó pé bí para. wò tó bá jẹ́ pẹ̀lú mi wọ́n á máa fún wọn láti pé ìyẹn náà ti tó kọ́ máa jó lọ. sótú máa fẹ́ pàrọ̀ ni pé drama tá a lò ń gbà yẹn a ṣe gbà wọlé torí mo lè sọ pé àwọn kan máa ń lọ àwọn bá ti lọ a máa tún wá wọn. ẹ̀yin sábà ń bá lẹ́yìn lálọ́ lẹ́yìn ló ń bá lé. tó fún wọn ní barista ìwà bá ṣe ń lò so drama táwọn lò ń gbà yẹn táwọn tó tẹ̀lé ó máa ń gbá ẹtì sílẹ̀ pápápápápá máa fi push so mo máa ń kọ pé gbá etí ẹ̀ pápápápá so máa ń gbàgbé bẹ́ẹ̀ mi ṣe fẹnu ṣe ń tèmi ní pín so kí ni ṣe yẹn nǹkan àwọn náà tẹ̀lé straight. àwọn máa tẹ̀lé mi ò torí táwọn bá ti mú gbẹ wá tọ́yọ̀ gbẹ èmi náà yọ̀ gbẹ àjọ ń yọ ni lórí stage. ó dẹ̀ balance. ó dẹ̀ balance. kí ẹ máa mí ìsìnká obìnrin yìí. mo mí ìsẹ̀ gan-an nílẹ̀ jẹ́ tó jẹ́ pé nígbà mi ti bá ní àti mo máa broke máa sọ lọ́wọ́ mi tí wọ́n bá ní lọ́wọ́ ní mọ́mẹ́ntì bóyá ti ṣe ń fowó ṣe kan lọ́wọ́ àti máa wọnú ó pè wọn wọ́n máa lọ ya owó wọ́n máa kọ́ sọ fún mi pé owó pọ̀ lọ́wọ́ èmi náà mo ti bó rọrùn kankan báyìí létà dídà àwọn ya owó màá kọ́ lára àti ní pán owó ẹ̀lẹ́ màá ní àǹtí ẹ ṣe máa pọ̀ wọ́n ní mo ti rí gbogbo ṣe mo ti gbọ́ tábà ríra wọ́n á padà fi wọ̀n mi pé wò mo lọ ya owó ìfún tó bá wọlé wọ́n á ṣe wà tó dá padà so òun ṣe mí nìkan bẹ́ẹ̀ náà wà kọ̀ọ̀kan tó jẹ́ táwọn mọ̀ táwọn èèyàn mọ̀ so wo kí nìyẹn ò jẹ́ kí máa ń wàásù fáwọn ọmọ báńtọ́ bá táwọn mi bá fẹ́ yà máa ń sọ fún pé ẹni náà dẹ̀ ń try mọ òrìn tó ń rìn mọ so tó bá tún kó sèmi bọ́ lórí pé bọ̀bọ̀ ṣé bí ló fẹ́ kú sí mi ṣé èmi ò sọ fún àǹtí o mo ti gbọ́ pé máa kúrò èmi ṣàmọ́ ní kùn mi. àbí ẹ̀ẹ́dẹ̀ lè mọ nǹkan ẹ̀sìn wà mẹ́ tí tó fi wà wá lọ nígbẹ̀yìn ọ̀rọ̀ nígbà tí sálọ̀mù yẹn dé gan ṣèyí lọ́tún ṣèyí lẹ́yìn ló sì ní o bóò ní àárín gbà yẹn báwo ni fàlàlà tẹ̀yìn náà. fàlàlà ẹ wò mú yín sọ ẹ mi lè sọ rìn street much reason pé ọkàn ń wọ mi lọ́tún ni àbí bẹ́ẹ̀ ń pè mí ní ọmọ olóko. àwọn tó ń mọ̀ yín mọ̀ wọ́n. ó ti pọ̀ jù kò jẹ́ pé wọ́n mọ̀ mí gan 100% mọ́ Janet tí n bá ń jáde nígbà tí máa ń kówó sápò ni. ẹ̀yin náà sọ nígboro mo ń sanwó mo jọ́ kan mo ti sanwó tán rí mo lè ń jáde mo tún padà lé lọ mọ owó fún ìwà gbọ̀nà bẹ̀rẹ̀ mọ́ mo yá gbà bọ̀. ẹ̀wẹ̀wẹ̀ àwọn eléyìí bá tí wọ́n sì ń retí mi sí àwọn kan ṣe ń dúró. bàbá yín kí làwọn kípa wọ làwọn kọ́nu báńdì Janet. orúkọ mi ni Elijah táwọn èèyàn mọ̀ mí sí ọmọ Ọ̀ṣun so ọdún last 3 years mo dé. lẹ́yìn iṣẹ́ ìdọ́dọ̀ wọn. but mo rí màmá gẹ́gẹ́ bíi pé abiyamọ ní. ẹ bá orúkọ yín. orúkọ mi ni Elijah táwọn èèyàn mọ̀ sí ọmọ Ọ̀ṣun
òtí pẹ́ náà tí mo dé mo ti lò bí 3 years ní ọdún tí mo ṣe dé ni màmá jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀ ń gbé ni àbí abẹ́ ń lu ṣẹ̀kẹ̀rẹ̀. àpàlà kẹta mo máa ń play chord ìgbà míì mo lè play chord bẹ́ẹ̀ ni so béèrè bó bá ṣe dùn sí so tó bá yẹ pé eré ńlá ni a máa lu àpàlà mẹ́ta tó máa fún but tó bá yẹ pé kí ni a máa play chord èmi náà ni máa play chord so eré tí mo rí ìyá in fact is very nice person ìyá tó jẹ́ abiyamọ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Súnkò sọ lẹ́ẹ̀kan yẹn pé wọ́n ń dágbére wọ́n ti dágbére náà fún mi náà nígbà tí mo dé níjọ́ Friday èmi ò mọ̀ ọkọ̀ sọ fún mi pé ọkọ̀ fi kí mi pé òkè báwo ni kí ni òkè nìkan àwọn máa ń rí torí mo máa ń ṣe content creator nínú wọ́n ní àwọn máa ń rí gbogbo bóyá ń ṣe content creator kí ni kò kì nìkan máa wò ni àwọn máa sọjọ́ fún ẹ but wọ́n wá fẹ́ padà wọ́n ní pé but yẹn pé torí but ẹ̀mí ẹ̀ ní pé kí n wò wọ́n torí ìkókó máa ń ṣẹlẹ̀ sí mi pé bá ti wò yàn wọ́n wọ́n pé bí àkókò fẹ́ ṣẹlẹ̀ but wọ́n á padà sí inú ilé padà wọ́n pé but wọ́n á fi sọ̀rọ̀ fún ẹ̀mí ẹ̀ pé Ọlọ́run ní jẹ́ kókó ṣẹlẹ̀. ok wọ́n ní mo máa rí i pé ó máa ń create content o. content creator ni pé àwọn ṣì máa sọjọ́ but màmá ló sọ pé but. bẹ́ẹ̀ ni but yẹn má ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá mi èmi ò ṣáà lè sọ fún pé kí ni but yẹn àti kí ni ẹ̀mí ẹ̀gẹ̀t wọ́n àti wọ́n á wọlé lọ so wọ́n á sọ lọ́kọ̀ mi. ó wá rí ìgbé but. ó wá rí ìgbé but yẹn pé àti pé mi ì mọ̀ nígbà tá a wá lọ sí ìṣù yẹn níjọ́ Friday ní àlejò Friday ká tó dákẹ́ àti pé ká tó pèsè ní ìṣù yẹn ọ̀pọ̀ orúkọ mi Elijah ó dáadáa pé mo ṣe mistake àbí bí wọ́n fi kọ́ọ̀dù yẹn ó ti pọ̀ jù ó ní Elijah àti pé wọ́n gbọ́ pé àbí ṣẹ́gbọ́ Elijah èmi wá ní pé ṣòtí rántí mo wò pé Elijah ok mo ní pé kò ní sí kankan ṣá. ṣé ìwé rẹ̀ ń lọ. sílẹ̀ ni. ẹ̀ máa ń wà nú ẹ̀mí. so wọ́n ní Elijah ẹ̀mí ẹni pé ṣòtí gbọ́ again àti pé máa wò wọ́n ìyẹn tún as in issue yẹn as in fact wọ́n jó gan. ó ṣe ó yàtọ̀. mo ní. ẹ wá ní ìdágbére mo ní post. ọmọ mi ní màmá ìdágbére yóò bá ti dágbére ńkọ́. èmo ní post ẹ pé èyí ò máa mo ní ó ṣáà rí wọn so mo ṣáà as in ṣe nígbà tí wọ́n sọ pé ó kú ńkọ́ rí nígbà tí wọ́n ní ó kú yẹn ẹ̀sà ṣe rí mo jẹ́ nìkan tó yẹ pé mo kì í sunkún sá o but inú mi nígbà tí wọ́n ní pọ́n kú nígbà tó sọ sórí gún pé èyí ti dákẹ́ kọ́kọ́ sùn sílẹ̀ náà gbára àwọn ìyàwó mi kà pé kí ló ṣe mí mo ní àwọn ní ọ̀gá mi ti dákẹ́ wọ́n ní òkú ọbẹ̀ ṣe kí ni ó fọ́ káì. ẹ̀sà mo ti plan ara mi pé August September pé àti mo ìta máa pa àti níṣò láti January láti mọ́ntì àti níṣò di January mo ti wọ́n ti book kalẹ̀ báyìí. wọ́n ti book kalẹ̀ mo ti orí mo fẹ́ balẹ̀ mo ní pé ọ̀dọ̀ yìí tí mo wà pọ̀kọ̀ mi balẹ̀